Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم وهم يرزقون صدق الله العظيم. Tọ́lọ́run bá sọ pé mo dé kò sẹ́dá tó lè ní rárá o. Tọ́lọ́run bá ló ti yá kò sẹ́ni tó lè dá dúró. Lọ́rọ̀ ikú lórí gbogbo àwọn ẹ̀dá pátá o. Lọ́rọ̀ ikú lórí gbogbo àwọn ẹ̀dá pátá o. Allahumma àrídọ́ warahamu ṣèrànà o. Lánàá ṣẹ́gun Ìdírísà Sami alágbádá o. Ibùnú Abdul Aziz bàbá àgbà wa lè mú fúti. Allahumma rabbana o. Lánàá ṣẹ́gun Ìdírísà Ibùnú Abdul Aziz alágbádá lè mú fúti. Bàbá wa lè mú fúti o. Láyé o ìkìfìrí ṣe ikú Ìdírísà Ibùnú Abdul Aziz alátàndá ohun àlèmúfútí o. Alátàndá àlèmúfútí o ìjà ìṣe ìdílé wa rán o. Allahumma rabbana o ìkìfìrí wàrà kan ọ̀lànà ṣe ikú Ìdírísà Ibùnú Abdul Aziz alátàndá àlèmúfútí ìjà ìṣe ìdílé wa rán o. Dídá tán ló ń dáyé. Dídá tán ló ń dáyé. Ó fa àwọn àmì síbẹ̀ tá ó fi máa bíbẹ̀ rẹ̀. Torí pé bí ìbẹ̀ Ọlọ́run nígbà tó ń bẹ lóhùn nìkan o. Ó gbèrò láti dá ẹ̀dá o. Rírò láti dá ẹ̀dá o. Ọba Ọlọ́run ni o. Ló bá dá ìmọ̀lẹ̀ kan o. Ló bá dá ìmọ̀lẹ̀ kan o. Látara ìmọ̀lẹ̀ yìí o. Ó tara ẹ̀dùn gbogbo. Látara ìmọ̀lẹ̀ yìí o. Ló ṣẹ̀dá ohun gbogbo. Nínú ohun gbogbo làwọn ènìyàn ń bẹ níbẹ̀ o. Torí ènìyàn lè dá gbẹ̀yìn. Ìtọ̀bọ̀ Ọlọ́run dá o. Bá ṣe wá jẹ́ ẹ̀dá ìgbẹ̀yìn. Ọlọ́run mi fi wá sólórí o. Torí iṣẹ́ tó fẹ́ fi wá jẹ́ o. Nínú àwọn ọmọ ènìyàn ọba mi tún ṣàṣàyàn níbẹ̀ o. Ó fàwọn kan ṣẹrú rẹ̀ kàn máa ṣe ohun tó tọ́ o. Kàn máa tẹ̀lé ìfẹ́ òun o. Láàárín ọmọ ènìyàn o. Ó tún ṣàwọn ẹ̀dá kan o. Lẹ́ni tí ó máa sì wà bàjẹ́ ìyẹn lórí ilẹ̀ láì nígbàtọ̀ Ọlọ́run mi o. Nínú àwọn ẹni mímọ́ o tọ́jú olùtẹ̀lé tọ́lọ́run mi o. Ọlọ́run tún ṣe wọ́n ní ìpele o. Ó ṣàwọn kan láàfin ní mọ̀nà o. Ó ṣàwọn kan lólùtẹ̀lé o. Sọ́rí nínú àwọn fi ní mọ̀nà o. Tó gbé iṣẹ́ Ọlọ́run dání o. Tó ò fàyè wọn ràn kankan o. Ìpèpè Ọlọ́run ni o. Àti fẹ́ Muhammadu àti gbègbè dáradára o. Sójú ọ̀nà Ọlọ́run mi o.
ó lẹ́ni tó lọ bọ́lọ́ lálejò tí gbogbo wa ṣe dárò. Tí gbogbo wa ń jẹun tọ́lẹ́ni tí mò ń júwe ọ̀lànà ṣeun Ìdírísà alátàdá ìkùnú àṣìṣe bàbá àdàrò igi mọ́ o. Bàbá wa àdàrò igi mọ́ o. Àwọn lọ́lọ́ bọ́lọ́ lálejò nígbà tán ṣàṣe parí iṣẹ́ o. Lọ́sẹ̀ ń bá dání wáyé o. Kó bá ní sàlẹ̀ ikùn ìkẹ́ o. Kó bá ní sàlẹ̀ ikùn ìyọnu o. Fọlátàná ṣeun Ìdírísà bàbá mi Àlí Mufti. Àwọn ará ọba dá o. Jìbìrì wàrà máa o. Bàbá ṣeun Ìdírísà ìbùnú Abdul Aziz. Alátàdá Àlí Mufti. Láìsẹ̀ ìdílé wàrà. Wọ́n ti jẹ́ pété dábàdáyé o. Ó láti ní olùtọ́nà. Bàbá tó bí ṣeun Ìdírísà ni bàbá wa ṣàpùrọ̀ òun fún o. Màmá tó bí wọ́n sáyé o ni màmá wa Àjàsárì o. Lákòólé Ọ̀dọ̀fin o. Àgọ́ ìkànnì Gbàgúrà o. Ìyẹn lẹ́gbà lákè o. Àbí wọn ní 1952 lọ́jọ́ kẹrin oṣù kejì lábí ìyá aláàgọ́dá o. Ọ̀lànà ṣeun Ìdírísà. Bàbá bẹ̀rẹ̀ sí ń dàgbà o. Àwọn àmì bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ nínú ọjọ́ ayé Mọ̀lánà o. Ìṣesí alátọ̀dá àtàwọn ìwà táwọn wò léwé ló mú bàbá wọn mú wọn rèlú Ọ̀fà láti lọ́kẹ́kọ̀ọ́ Ọlọ́run torí ìṣesí wọn léwé. Bọ́mọ kékeré méjì ń jà alátọ̀dá parí ẹ̀ fún wọn o. Bọ́mọ kékeré méjì ń jà alátọ̀dá parí ẹ̀ fún wọn o. Ajẹ́wọ́n pa láti ṣe rere o. Àbímọ ni ó wá dàda mọ́. Bàbá bẹ̀rẹ̀ sí ní kẹ́hùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run a tọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a fẹ́ súnmọ́ Ọlọ́run pẹ̀lú àwọn àsìkárù yìí pẹ̀lú àníyàn pé kọ́lọ́mbà foríjìn àlùfáà wa Sheikh Idris Abdulaziz Alátàndá rahimahullahu tèmi à ń ta'ala. pè ní alhaminu akol amin ẹni tó ní òdodo ni pẹ̀lú gbogbo àyè tọ́lọ́run kó lè sí bí àsìkò ti gbà wá máa ẹ jẹ́ ká ṣe astaghfirullah innahu kana gafara mọ́kànlá astaghfirullah innahu kana gafara. أستغفر الله إنه كان غفارا 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 أستغفر الله إنه كان غفارا. mo bá wa ka khutuba ìbẹ̀rẹ̀ Al-Qur'an. akí bàbá wa àgbà miskinu billahi. bàbá wa ní kíjìpá. Ahlan wa sahlan. دائما ودولتكم سرمدا bàbá wa ní kíjìpá. دائما ودولتكم سرمدا. نرحب بشيخنا الجليل الكريم مفتي ولاية كوارا بلدة إلوري والدكتور سليمان فاروق أونيكيجيكبا. نسأل الله لكم طول العيش وبقاء الدهر آمين. We recognize the presence of our Sheikh, Fadilati Sheikh Suleiman Farouk Al-Miskin Billah Onikijikpa. May Almighty Allah continue to bless him
May Almighty Allah continue to elevate him. May Almighty Allah continue to support him. Amen. We recognize you. We appreciate you. We pray to Almighty Allah to continue to be with you. Amen. You are highly welcome, sir. Àǹkí bàbá wa Sheikh Fadilatu Sheikh Sulaiman Farouk Oníkìjìpá. Àkí wọn káàbọ̀ sí àyè yìí. Bàbá wa tí à ń kí yìí, àwọn ni wọ́n jẹ́ Mufti Diyar gbogbo ìlú Ìlọrin pátápátá. À ń kí wọn pé wọ́n káàbọ̀ sí àárín wa. Abẹ́lá òǹkọ́lọ́hún kó bá wa lọ́rọ̀ ẹ̀mí bàbá. Àmín. Fún gbogbo mùsùlùmí lágbàáyé nílẹ̀ Yorùbá àti káàkiri gbogbo ìlú Nàìjíríà lápapọ̀. يا خالق الأكوان أنت المرتجى وإليك وحدك ترتكي صلواتي. يا خالقي ماذا أقول وأنت تعلمني وتعلم حاجتي وشكاتي. يا خالقي ماذا أقول وأنت طلعني على شكواي ولياناتي. Òjíṣẹ́ Olúwa ni bàbá Lágbàjì. Bàbá Lágbàjì. Àyànfẹ́ Ọlọ́run làkàndé Sàlámì. Olúwa ló rán wọn sí wa látọ̀run láti gbé wa dé èbúté ògo. Òjíṣẹ́ Olúwa ni bàbá Lágbàjì. Àyànfẹ́ Ọlọ́run làkàndé Sàlámì. Olúwa ló rán wọn sí wa látọ̀run láti gbé wa dé èbúté ògo. Ọlọ́run bá wa kàtàn dá ṣíṣe sátì àdàkùn má bàṣẹ wọn jẹ́ nínú iṣẹ́ rí tí wọ́n ṣe sílẹ̀ ọkàn lájẹ́ nínú iṣẹ́ wọn. Barakallahu fikum. Àmín. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. اللهم بارك على سيدنا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد. إبراهيم بن أدهم رضي الله تعالى عنه. آمين. ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tá a bá wá wo ohun tó sọ yìí a rí wípé ó ṣe déédéé bàbá wa àgbà alátàndá. Rahimahullahu ta'ala. ó ní. lan yanala ar-rajulu darajata as-salihina hatta yajtaza sitta aqabatin. ó ní lan yanala ahadun darajata as-salihin hatta yajtaza sitta aqabat. kéèyàn ó tó lè dérú level tí bàbá alátàndá dé yìí yóò kírọ́ọ̀sì 6 hurdles 6 stages àwọn ìpele mẹ́fà ni ó kọjá ń bẹ̀ yóò sì máa páàsì ìpele kínní kó tó bọ́ sí ìpele kejì ìpele kejì kó tó bọ́ sí kẹta ìyẹn ni pé yóò ka kíláàsì mẹ́fà kó tó dépò yìí lábẹ́ eléyìí à ń fẹ́ léyìí sọ̀rọ̀ fún gbogbo tí ń jẹ́ àwa ọmọ dárù alihikma wal-irshad nígbà tá n kí wa kú ara fara ku bàbá wa àwa tó ń wò wípé ń tó pé bàbá wa dépò yìí táwa náà bá fẹ́ débẹ̀ pàápàá jùlọ bàbá wa khalifa ti ń bẹ̀ ń bẹ̀ lénìí
àkọ́kọ́ nínú rẹ̀ ní kíni. أن يغلق باب النعمة ويفتح باب الشدة. an yagilikọ mọ̀ pé ní yugilikọ. أكرمكم الله. an yagilikọ baba النعمة animati ويفتح باب الشدة. baba shidda. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ẹ dákun mo fẹ́ kí àlífà ó máa gbọ́rọ̀ yìí nínú tó gbé bàbá wa yìí dépò bàbá wa látàndá níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ́ ẹ ń bá mọ̀ pìlẹ̀ rẹ̀ kí Darul Hikmah tó débi tó dé lónìí bàbá níma bàbá látàndá yìí ó díjú fún ìdẹ̀kùn yányá wọ́n tilẹ̀kùn fún ìdẹ̀kùn wọ́n mọ bí táwọn lè lọ tó lè já sí owó bàbá yẹn ò ṣe é wọ́n mọ̀rìn tí wọ́n lè rìn tó lè já sówó wọn ò rìn wọ́n wá dúró níbi tí wọ́n bá àfa wọn wọ́n dúró níbi tí wọ́n bá bàbá wọn gálàkà bàbá níma wọ́n tilẹ̀kùn mọ́dẹ́kùn wọ́n fataha bàbá shidda wọ́n wá sílẹ̀kùn bó ti lè rí orí kalẹ̀ lẹ̀ ilé kókó wọ́n wá sílẹ̀kùn rẹ̀ kalẹ̀ ilé kókó ó padà wá dìrọ̀rùn lẹ́ni o ẹni tó bá fẹ́ ní ìdẹ̀kùn ó túmọ̀ sí pé ìkòkò tí ó jẹ ata ìdí rẹ̀ ó kọ́kọ́ gbóná àwọn ọlọ́mọ kéwú lẹ́nìí a fẹ́ dàbí bàbá wa mudir Darul Hikmah wal Irshad a sì fẹ́ kí kòkò wa kó gbóná ń dì í ẹ jẹ́ àkíyèsára that is number one. الثاني ẹlẹ́ẹ̀kejì. أن يغلق باب العز ويفتح باب الذل. أن يفتح باب الذل أن يغلق باب العز ويفتح باب الذل ẹni tí ó dàbí bàbá alátàndá yìí yóò tilẹ̀kùn àlè-ìzì bí mo ti tó nìyí èmi mojú gbogbo èèyàn lọ kó máa wá gbéra rẹ̀ tóbi ní gbogbo ààyè gbogbo ẹni ó bá bàbá alátàndá yìí gbé ẹ rí wípé kò sí éèjì tí bàbá yìí ò bá mu béèyàn bá wà tó bá jù wọ́n lọ bàbá yìí wọ́n fún ní respect gẹ́gẹ́ bí àgbà béèyàn bá jẹ́ ẹgbẹ́ wọn wọ́n fún ní respect gẹ́gẹ́ bí ẹgbẹ́ béèyàn bá tiẹ̀ wá kéré sí wọn gbogbo orú àwa yìí bàbá mudir wọ́n máa sọ pé ọ̀rẹ́ mi mo láwọn ọ̀rẹ́ kan látọ̀fà mo láwọn ọ̀rẹ́ kan látọ̀fà wọ́n máa pẹ̀lú wa lọ́rẹ́ wọn igi mú ẹṣin sí jìnnà sórí n tó pa wá pọ̀ pẹ̀lú wọn òun náà ni ìnífẹ̀ẹ́ mímọ́ ìrìn àjò mímọ́ yẹn ni wọ́n fẹ́ lára wa wípé àwa apọ̀sù mímọ́ lẹ́nìí àwa lọ pọ̀sù rẹ̀ dé píìkì àfi wá lọ gba dòktórà nínú èdè lárúbáwá nínú gbìyànjú bàbá yìí ni wípé ẹ má dúró dr agbájé ẹ má dúró adébísí ẹ má dúró ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta. أن يغلق باب الراحة ويفتح باب الجهد. mo ti rí wọ́n ti fún mi ní ìṣẹ́jú pé ó kù ìṣẹ́jú bíi méjì àbí mẹ́ta ọ wàá kà ṣe ó dùn mọ́ mi wípé ìjókòó aláàfáà làwà ń bí lẹ́nìí wàá mọ kàyókù tọ́wọ́ bá ti wá kà á mi ní túmọ̀ ó yá mọ kà á ẹlẹ́ẹ̀kẹta. أن يغلق باب الراحة ويفتح باب الجهد. ẹlẹ́ẹ̀kẹta nu. والرابع أن يغلق باب النوم ويفتح باب السهر. ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. والخامس أن يغلق باب الغنى ويفتح باب الفقر. ẹlẹ́ẹ̀karùn nìyẹن. والسادس أن يغلق باب الأمل ويفتح باب الاستعداد. ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn. mẹ́fẹ̀ẹ̀fà rèé gbogbo ẹni tó bá fẹ́ rí bíi bàbá yìí nítorí náà limithili hadha. فليعمل العاملون لمثل هذا فليعمل العاملون. nítorí náà gbogbo wa pátápátá ẹ jẹ́ á tẹ́wọ́ wípé ọlọ́run bá wa kẹ́ alátàndá. àtàndá ṣíṣe. ọlọ́run bá wa kátàndá àṣìṣe. àtàndá ṣíṣe o. gbogbo ohun tó fi sílẹ̀ kó má bàjẹ́.
gbogbo ohun tó fi sílẹ̀ kó má bàjẹ́. ọlọ́run má bàa lè wọ́n jẹ́ lẹ́yìn wọn. ọlọ́run bá wa kábàn dá ṣèṣe. gbogbo ohun tó fi sílẹ̀ kó má bàjẹ́. sàtì a má bàa lè wọ́n jẹ́ lẹ́yìn wọn. ẹ bá kó bí gbogbo èèyàn bá tiẹ̀ dìde bá mi ṣàdúrà yìí gbogbo ohun tí ń jẹ́ oníláwà ní Sumratul Mu'min lórí ìjókòó yìí àtó bàbá ní kẹtù gbé dìde àtó Mufti gbé dìde àtó gbogbo bàbá. ọlọ́run bá wa kábàn dá ṣèṣe. gbogbo tó fi sílẹ̀ kó má bàjẹ́. ọlọ́run má balẹ̀ wọ́n jẹ́ lẹ́yìn. ọlọ́run bá wa kábàn dá ṣèṣe. gbogbo tó fi sílẹ̀ kó má bàjẹ́. sàtì a má balẹ̀ wọ́n jẹ́ lẹ́yìn wọn. ọlọ́run bá wa kábàn dá ṣèṣe. gbogbo tó wọ́n fi sílẹ̀ má bàjẹ́. sàtì a má balẹ̀ wọ́n jẹ́ lẹ́yìn wọn. wọ́n máa bú wájú bàbá lágbàjọ. sàtì a má balẹ̀ wọ́n jẹ́ lẹ́yìn wọn. lákàndé àjí sálámì. sàtì a má balẹ̀ wọ́n jẹ́ lẹ́yìn wọn. alájàgbé àjí àmàdá. ọlọ́run má balẹ̀ wọ́n jẹ́ lẹ́yìn wọn. bàbá wa gbà láti inú ọgbà Daaru Da'wa wal Irshad àwọn náà ni ó kàn tí wọ́n fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ bàbá wa ní ìsọlọ̀. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو الفضل العظيم. الله غايتنا والرسول زعيمنا وقدوتنا والقرآن دستورنا والجهاد سبيلنا والموت في سبيل الله أسمى أمانينا ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي كتب الفناء على جميع الخلائق والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وسلم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. gẹ́gẹ́ bí ètò eléyìí tó ṣe pàtàkì ni pé a ń láti bàná gbogbo ọ̀rọ̀ wa tá a sọ lórí tí wọ́n ti sọ ká ní a máa dákọ̀ ẹnìkọ̀ọ̀kan àmọ́ Ọlọ́run mọ̀ yín jù mí lọ torí náà a kí àwọn bàbá tó ti lọ tí wọ́n sọ ilẹ̀ di rírọ̀ fún wa torí tá a bá jókòó báyìí lẹ́nìí tá a rí gbogbo àwọn bàbá tí ìfẹ́ máa dákọ̀ wọn àwọn kan ló ṣẹ̀yìn lẹ̀ àwọn kan ló ṣẹ̀ wálẹ̀ àwọn kan ní wọ́n ṣe lè rọ̀ tá à ń fi rí wí àwọn náà gbọ́dọ̀ kí wọn lórí ìjókòó yìí àwọn náà ni bàbá wa Sheikh Idris Alátàndá ni wọ́n lọ bá. wala tasabanna alladhina qutilu fi sabilillahi amwata. àwọn tí wọ́n ti lọ àwọn bàbá tí wọ́n ṣe lè rọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ àwáyé àwọn bàbá tí wọ́n jẹ́ aráyé lò àwọn bàbá tí wọ́n jẹ́ ń jókòó báyìí tẹ̀síwá àtẹnìkọ̀ọ̀kan mú wa ń lẹ nígbà kẹ́nìkan ò lè mú lọ́wọ́jú àwọn ológun àmọ́ lẹ́ni àwọn bàbá yẹn ṣe wọ́n sọ̀rọ̀ àwọn ará lérò pé àwọn lòkú wọ́n ń sòkú o. wal ahya'un 'inda rabbihim yurzaqun. àwọn táwọn ìwé àlàyé ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run ọba tẹ́pẹ́ ní àti rọ̀ wọ́n lọ́rọ̀ etí à ń bá ń fẹ́
lọ́lọ́run bá wọn fẹ́ ntí wọn bá ń tọrọ lọ́lọ́run ṣe gbogbo àwọn bàbá wọn wọ̀nyí a gbọ́dọ̀ máa kọ́kọ́ tọrọ fún wa ká tó máa ṣe ìjókòó kankan bisimilayi kulu Allah. bisimilahi rahman rahim kul huwa allahu ahadun allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. farihina bima atahumullahu min fadlihi wa yastabshiruna billadhina lam yalhaqu bihim min khalfihim. pẹ̀lú àwọn tó yẹ pé níwọ̀n ò tí ì wá bá wọn gbogbo ẹ̀yin bàbá tí ìfẹ́ máa dárúkọ ọlọ́run jọjọ́ pẹ́ ọjọ́ jìnnà síra wọn ọdún ó sìnà síra wọn wọ́n ní wọ́n dùnnú pé àwọn eléyìí náà padà wá bá wọn kún ó tó wá bá wọn. alla khawfun alayhim wala hum yahzanun. ẹ ní rí páyà kankan lórí iṣẹ́ tẹ́ ẹ gbé dání ẹ ní rí bànújẹ́ kankan lórí iṣẹ́ tẹ́ ẹ gbé dání. bisimilah inna atayna. bisimilah rahman rahim inna ataynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar amin. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ومنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وما بدلوا تبديلا. gbogbo àwọn bàbá tó jẹ́ àfa ẹ̀yin lẹ wà ń lẹ̀ ẹ ti mọ̀ túmọ̀ rẹ̀ kẹ́ ẹ tó kọ́ mi kí bàbá àwọn bàbá kún o tó kọ́ wa gbogbo àwọn bàbá la padà dákọ̀ wọn àwọn ní àfilẹ́ alẹ́ nu inú ẹ̀ náà ni bàbá wa Sheikh Idris Àtàndá ni wọ́n bọ́ sí nínú àtàwé wọ́n ṣàdéhùn fọlọ́hún níjọ́ tí wọ́n ti ń bọ̀ ipe tiẹ̀ là á ṣe àákéwú àáfi kọ́ máa ń kéwú àáfi mọ́ máa kéwú àáfi wà kọ́ wọn àáfẹ̀sì kọ́ wọn àáfi dáadáa kọ́ wọn gbogbo eléyìí pátápátá ńlá abálára wọn. sọdakú ma ahadullah alayhi. wọ́n pẹ́ tí wọ́n ṣe ládéhùn wọ́n tún pé lódodo àfẹlòmíì ní tó ṣe ládéhùn onígbàtàdé ń bá dé kò ní sòdodo nú ẹ̀ mọ́ bàbá Alátàndá ó sòdodo nú ẹ̀ ó dúró tara ó dúró tẹ̀bí ó kéwú lọ́nà méjèèjì tẹ̀yìn ti dákọ̀ bàbá wa lọ́fà ló ti kọ́ kéwú nígbà tó tún yá kí tàtà wúro lédè bá ó ṣe Mustapha Zugulul rahimahullah ó ní pé dájú kó náà lọ síwájú gbogbo ohun tí wọ́n ṣe pátá wọ́n ní kí ni wọ́n wo ohun táwọn afá àwọn gbé dání wọ́n ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n wo ohun táwọn afá àwọn gbé dání wọ́n ń ṣe dáadáa ni wọ́n wo ohun táwọn afá àwọn gbé dání wọ́n rí pé tẹríba ní ẹni ní ẹ fi kún nǹkan wọn. faminhum man qada nahbahu wa minhum man yantazir. torí náà gbogbo ohun tí baba Sheikh Idris ṣe torí àsìkò ni a ti rí gbogbo ẹ̀ tí wọ́n pe ni wọ́n fi jọ àfa wọn nípa dáadáa nípa àdáàlà ká ṣe déédéé ká kọ́ta ṣe déédéé sára àdúgbò ká ṣe déédéé sáwọn àfa torí àwọn àfa àwọn ni wọ́n fi kọ́ wọn ìpele ìkórìíra àfa mi àìṣe ìtìkárò àfa mi àìṣe nǹkankan àfa mi ló jẹ́ gbogbo wọ̀ yóò péjọ lẹ́nu yìí tó bá pe ni wọ́n dúró bá àfa àwọn ṣe kàn pé mọ́mọ́ mà àfa mi èmi nìkan ni ọmọ rí bàbá wa Sheikh Zugulul kò rí bẹ́ẹ̀ o torí àfa tó kọ́ńké bàbá wa Sheikh Adam kò kọ́ wọn bẹ́ẹ̀ n ti sọ fún ẹni pé gbogbo àfa ni ẹ tẹríba fún gbogbo àfa ni ẹ mẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tẹ́ ẹ bá ti jókòó tiẹ̀ ẹ rí dáadáa wọn ẹ rí wá wọn tó bá kù díẹ̀ káàtó ẹ pè wọ́n sí kọ̀rọ̀ ẹ fòye yé wọn gbogbo eléyìí pátápátá ńlá bárọ̀dọ̀ bàbá Sheikh Idris tí wọ́n fi jọ kíni wọ́n fi jọ àfa wọn Sheikh Mustapha Zugulul Sunusi eléyìí tó rọ́jọ́ ti lọ ká máa wò pé kí ni mọ̀kánà bàbá tá à ń wí nínú àwọn ọmọ kéwù Talamisi Sheikh Zugulul tó gbogbo wáyé ló ti pèsè wọn la débi pé nínú bíi ó láwọn tí a máa ń pè olórúkọ tí a máa ń pè gbọ́n àwọn bọ̀ ṣùgbọ́n nínú àwọn tí ń gbé àfáwà Sheikh Idris wọ́n jẹ́ nínú àwọn àwáyé tí a kọ́kọ́ ṣe kíni tí a kọ́ dá madrasa ní tó jẹ́ nìdám tó létò dáadáa wọ́n kọ́ dálẹ̀ tínú baba Sheikh Mustapha Zugulul ń dùn. nígbà tó ṣe tán njọ́ jáde baba Sheikh Mustapha Zugulul sọ fún wa pé òun fẹ́ kọ́ dúró Idris máa bá mi kọ́ àwọn ọmọ yìí ní kéwú máa bá mi kọ́ ọ bí wọ́n ṣe kọ́ wọn náà kọ́ wọn títí njọ́ kí wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti dá tiwọn lẹ̀ wọn ò yẹ àṣẹ àfa wọn eléyìí ni káwọ àfọwọ́múlò ọ̀tí ìjáde ọ̀ntí ń gbẹ́sẹ̀ àfa rẹ sókè ọ̀tí ìjáde ọ̀ntí ṣe nákìdó àfa rẹ ọ̀tí ìjáde ọ̀ntí ṣàlàyé àfa rẹ kí lọ́ọ́ mọ̀ kí lọ́ọ́ rí. agbọ́dọ̀ tẹ́ríbá fáfá wa yọ́lá wọ́n wà láyé tàbí wọ́n ti kú ìwọ̀ wọn agbọ́dọ̀ máa mú wá ní gbogbo àsìkò ní gbogbo ògbà eléyìí ni nígbà tó tún yá wọ́n gbà yọ̀ǹda láti mójútó léèké wọn bàbá wa ní pé ọmọ mójútó léèké ni ọmọ sajánẹ́sì fún mi ó ní àhánákàlọ́
wọn ò sọ nǹkan kan ní wọ́n dúró ń bẹ̀ ni wọ́n á gbé tẹ̀síìrì wọn sí ìrọ̀lẹ́ tó bá dé àárọ̀ àní wọ́n ṣe tẹ̀síìrì tó bàbá Mustapha Zuglul àárọ̀ ni máa ṣe gẹ́bí bàbá rẹ̀ torí ká máa sọ pé ṣé Ádámù àfa rẹ̀ ni bàbá ni máa pè bàbá ni ẹ máa ń pè bàbá lágége bàbá lágége Allahu Akbar. àtàwọn àbúrò mi lẹ́nu tiwa. Khidmatul ilmi wa alihi. eléyìí ni tí wọ́n kọ́ ṣe gbogbo ìgbà tó ṣe tí wọ́n ṣe tán wọ́n tún kú ọ̀nbẹ̀ tán gbogbo dáadáa ní wọ́n ṣe ní ọgbà Dáwà gbogbo ọjọ́ tí wọ́n bá ti ṣe àfúlà wọ́n mọ̀ pé ààyè bàbá wa gbọ́dọ̀ dúró wọ́n wá ní wọn ò wá ní gbogbo adìyẹ tí wọ́n bá gbà wọ́n kó dọ́dọ̀ bàbá náà yóò ṣàdúrà fún wọn ǹjẹ́ yìí ṣe bẹ́ẹ̀ mọ́lẹ́ ni ǹjẹ́ yìí ṣe bẹ́ẹ̀ mọ́lẹ́ ni ǹjẹ́ ẹ tẹ̀ mọ́ sọ fáfá ńgbà tẹ́ ní káfá yín ó wọlé ẹ̀yin ó ti gbogbo owó ẹ sá máa bọ̀ ńgbà tẹ́ ẹ bá dé ẹ sá sí fàtíà fún ọ ti gba gbogbo owó. Yamutul mari'u wal afaru taya wa yabqa dhikruhu tula zamani. bákan náà wá sí tó ṣẹlẹ̀ ju pé wọ́n ní gbẹ̀yìn bàbá wa Mustapha Zuglul pẹ̀lú ntánrí lára bàbá Sheikh Idris wọ́n á fi jó lórí gbogbo nẹ́tíwọ́tì dàrí yìí kó máa jó lórí gbogbo wọn kó máa pàṣẹ wọn kó máa mọ́rọ̀ wọn lò àwọn ọmọ nẹ́tíwà náà gbà torí níwà bàbá níwà lẹ́sìn bàbá lẹ́sìn lẹ́kọ̀ọ́ bàbá lẹ́kọ̀ọ́ nímọ̀ bàbá nímọ̀ ní dáadáa bàbá ní. Yamutul mari'u wal asaru tahya. ṣùgbọ́n kò sí tó a fẹ́ ṣe ju pé ikú láti wá lọ o àwọn àfáà náà ní ma ṣẹ́kù. wa yabqa dhikruhu tula zamani. oní là á máa rí kò sí nǹkan tó fẹ́ ṣẹ́kù gbogbo dáadáa tó bá ṣe ni ó máa lọ gbére lóje ń jókòó lójú gbogbo yìí lẹ ní ìtìmọ́tẹ́ ẹ̀mọ́bí tẹ́ ń lọ ẹni ibi tó yẹ lọ lẹ́nìí ẹni bí ó yẹ lọ lánàá ṣùgbọ́n láti ìjọ tó ti ṣẹlẹ̀ ní gbogbo àfa kọ̀ọ̀kan ti ń wá mi ò lè dá akọ yín mi ò tó dá akọ yín àmọ́ lọ́ọ́ mú ó kọ yín bàbá Sheikh Mustapha Zuglul ó lè dá akọ yín. wa kun fin nasi misla ligesi nafwa. torí náà torí àsìkò lèmi ń bá lò ní tí wàá wí ni pé wákàtí bàbá alátẹ̀dá máa ń dá tí wọ́n bá rí wọn wọ́n ní pé kí ni. wọ́n bàbá náà Ọlọ́run kẹ́ wọn. àwọn bàbá náà Ọlọ́run kẹ́ wọn. àwọn bàbá òní kọ́ Ọlọ́run ṣọ́ wọn. àwọn bàbá náà kọ́ Ọlọ́run kẹ́ wọn. àwọn bàbá òní kọ́ Ọlọ́run ṣọ́ wọn. ṣé ìdírí. àmì kọ́ Ọlọ́run kẹ́ wọn. àdúgbò kọ́ Ọlọ́run kẹ́ wọn. bàbá wa Ádámù. kọ́ Ọlọ́run kẹ́ wọn. bàbá làgbàjì àná. kọ́ Ọlọ́run kẹ́ wọn. abúnigun àgbà. kọ́ Ọlọ́run kẹ́ wọn. bàbá lọ́fà àgbà. kọ́ Ọlọ́run kẹ́ wọn. gbogbo àwọn tí a ṣe wá sí ilẹ̀. kọ́ Ọlọ́run kẹ́ wọn. bàbá kọ́ Ọlọ́run. àmì àwọn bàbá náà kọ́ Ọlọ́run kẹ́ wọn. àwọn bàbá òní kọ́ Ọlọ́run ṣọ́ wọn. bàbá tó ní kọ́ Ọlọ́run ṣọ́ wọn. àwọn bàbá ìbù. kọ́ Ọlọ́run ṣọ́ wọn. tani kọ́ Ọlọ́run ṣọ́ wọn. gbogbo wọn kọ́ Ọlọ́run ṣọ́ wọn. dídí àrùn. kọ́ Ọlọ́run ṣọ́ wọn. àwárù dìní. kọ́ Ọlọ́run ṣọ́ wọn. wọn lápapọ̀. kọ́ Ọlọ́run ṣọ́ wọn. awali. kọ́ Ọlọ́run ṣọ́ wọn. dàrú pátápátá. kọ́ Ọlọ́run ṣọ́ wọn. bàbá ọ̀nà kọ́ Ọlọ́run kẹ́ wọn. àwọn bàbá òní kọ́ Ọlọ́run ṣọ́ wọn. ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق
الوعد وكان رسولا نبيا إنه كان يأمر بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا وإن يريدوا أن يقتلوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق وعلى آله من سبق نادر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. أجبني إليك يا رسول الله صلى الله عليه وسلم. Aki Ọlọ́run. Allahu akbar. Ayé Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún yọ́nú Ọlọ́run àti àánú ẹ̀ ọba Sheikh Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. مولانا الشيخ الحاج إبراهيم نياس. نياس رضي الله تعالى عنه. الشيخ أبو بكر الصديق المسكين بالله. صاحب الإدراك رضي الله تعالى عنه. وأبا مرحوم المفتي الكبير وأبا صاحب الإدراك صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلولي. تغمده الله برحمته آمين. مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين العدل رحمة الله عليه. Ọlọ́run wọlé àwọn bàbá tá a dárúkọ tá a tọrọ fún lọ́dọ̀ bàbá wa lágbàdì. Ayyakumullahu bi rizqihi. Bàbá wa tá a torí wọn jòkó lónìí bàbá wa marhum Fadilatu Sheikh Idris Alátàdá Abdul Aziz ọlọ́run mọ́tà bá wa yẹn sọ. Aminu. Kí a fa àwọn bàbá wa Sheikh Mustapha Sùúrù. Amin. Kí a fa àwọn lọ́fà. Aminu. Sallallahu alayhi wa sallam. Ọjọ́ ti lọ. Ayyakumullah. A máa lò kí ìkànnì àwọn bàbá wa ní Markaz. Adamallahu ya. Bàbá wa ṣé wà ní àgbàjì fún wa rẹpísẹ́ǹtì bàbá Mudir. Bàbá Sàlékún Àlàáfíà bàbá Mudir. Aminu. Bàbá wa ní àgbàjì ọlọ́run yà rí pẹ́ o. Amin. Ìlú Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí ìkànnì ẹ̀rífà bàbá wa ní sọ̀rọ̀. Adamallahu yatahu. Bàbá wa Sheikh Ridwan. Adamallahu yatahu. Ọlọ́run bá a dúró tì í. Aminu. Àti yàtọ̀ ọlọ́mọdé kọ̀ọ̀kan wà ní bẹ́ẹ̀. Amin. Mo kí káyẹ bàbá wa lójúkúrú bàbá Sheikh
Ramadan. أدام الله حياته. àfa onímọ̀jẹ̀sí àwọn bàbá wọn náà ní أدام الله àwọn حياته. ṣèkì àyìnlá. أدام الله حياته. ó kí nítorí àkókò ni ó kí gbogbo àwọn afá ẹ̀fọ́ agbodò fún bẹ́ẹ̀ ní títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa sẹ́wọ̀n rábìmù bẹ́ẹ̀ أدام الله حياته. wọ́n ní bàbá àwọn onímọ̀ bẹ́ẹ̀ tìyá ni gbogbo yìí mo kí nítorí àkókò ni ẹ̀yà nítorí ọlọ́run torí àdìgbò tí wọ́n fún mi ní ọ̀bá ni الله. ọlọ́run adó ti gbogbo yìí o. آمين. òkè bàbá tó wọlé ní ìsìn sàkáfí ọlọ́run adó ti yìí. Àmín. bàbá yà sàtàrù mẹ́lẹ̀ bàbá wa gàrú mẹ́lẹ̀. أدام الله ọ̀pọ̀ yà حياته. bàbá mo kí o ọlọ́run adó ti yìí. آمين. wọ́n kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbajúmọ̀ aláàjì wa òrògbó Hasan Ọlọ́run ọlọ́run ọ̀yàtọ̀. gbajúmọ̀ mo kí ẹ̀fọ́ àti àkìlá bẹ́ẹ̀ ọjọ́ ti lọ. wọ́n á kí àlífà wa táwa pétì. أدام الله حياته. àlífà bàbá wa alátọ̀dá. عبد الفتاح. Abdul Fatai Abdulaziz Idris alátọ̀dá onísọ̀dá. الله. àwọn sùúrà wọn máa dá wákà kan ẹyẹ ọdún bàbá alábàájí kú wọn wá dá wákà náà pé orí bẹ́ẹ̀ ni wọn. ọlọ́run tó mú Dáúdà lọ fóun ló mú Yusufu. ọlọ́run tó mú Yusufu lọ fóun ló mú Dáúdà lọ bàbá àti bàbá àti bàbá rẹ̀ ní babalàgbà àti bàbá rẹ̀ ní ọlọ́run tó mú Yusufu lọ fóun ló mú Dáúdà wá babalàgbà àti bàbá rẹ̀ ní. alábọ̀ amúdírísù lọ ní tòní. ọlọ́run tó mú Dírísù lọ sóhun ló mú Fàtáì wá babalábòrò bàbá rẹ̀ ní. ọlọ́run ní bàbá tó ti lọ ọlọ́run ní bàbá tó ti lọ bàbá wa tó wà bẹ́ẹ̀ lónìí ọlọ́run èlò pẹ́ ẹ dá gbogbo ẹ̀ nílé tó mo kí torí àkókò nítorí ọlọ́run àmọ́ mo kí dọ́kítọ́rù wa akọ̀rí ní inshallah Professor akọ̀rí tí a máa wá jẹ́ ustaz dọ́kítọ̀ ẹni bá ti ní ustaz dọ́kítọ̀ ó ti di professor ní الله. dọ́kítọ́rù wa Ahmadu Rufai gbogbo tọrọ sí dáadáa mọ́jọ kọ̀ọ̀kan bàjẹ́ bẹ́ẹ̀. àmín. ọpọlọ tọrọ fún yín gbogbo ẹ̀mí láyé fi ìgbádùn ẹ̀ bí a bá ti kú orúkọ yẹn kò tọrọ fún yín ọlọ́run má tètè pa yín o àmín. má tètè pa ẹnì kankan wa ọlọ́run náà màmá ọlá àfẹ́ ọlọ́run sábà fẹ́ràn yín ọlọ́run náà gbà wọ́n á bí séèdì yín wọ́n á bí séèdì gbé ayín ọ̀yẹ́ sí yú àdínà lọ́padà síbí àgbẹ̀ yìí wọ́n kú bá kiri òun ló tètè ṣe wọ́n á tètè tẹ́lọ̀ wá lókè tó wọ́n á kí àwọn bàbá wa pátápátá káàlẹ̀ nìkan kẹ́lẹ̀ ọjà wa rọ̀sígà ẹ̀ka nípa níbi ẹ̀gbọ́n níbi àbúrò tí ìdè máa kà wọ́n ọlọ́run má dà yín wò آمين. jama tẹ wá bí kíbi tó ń kálukú wa ọlọ́jẹ́ tiwa náà dá o آمين. lọ́kùnrin wa lóbìnrin wa gbogbo tí bẹ́ẹ̀ ní káàbọ̀ ọmọ kéwù lábẹ́ bàbá owó ìmọ̀ kéwù salamu alayhi alaykum wa rahmatulahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa Allahu khayrun amma yushrikun. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. رب أوصني أن يذكرني مدك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه
ودينه برحمتك في عبادك الصالحين. رب أوزعني أن أشكرني وتقاتي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. الحمد لله الذي أصابنا الحسنة إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. ربي أرني مجالا صديقي وارجني مخرج صديقي واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. àsìkò díẹ̀ àfọ̀jọ̀gbọ́n kan àkọọ́lẹ̀ rẹ̀ wá báyìí pé ستترك كل شيء ثم تمضي لقبرك والزمان بعدك كفيل. والزمان بعدك كفيل. لقبرك والزمان بساك كفيل. فما مطل عمرك في الحياة فإنك بالتراب لا تزيل. فما هي للميت هناك زاد ولا تدري متى يأتي الرحيل. ولا تدري متى يأتي الرحيل. àfààní ẹ̀tọ́ òun kó kọ́jọ láyé. ستترك bó ṣe lè kọ́ ọjọ́ láyé. ستترك كل شيء ثم تمضي. ọlọ́dà gbogbo ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ pátá ọ̀rẹ́ rẹ̀ súnmọ́ tẹ̀mí ọ̀dọ̀ bá àtọ̀hún náà sí lọ. لقبرك والزمان بساك كفيل. ó ní mo lọ lọ lẹ́kọ̀ọ́ pòlíkà ọ̀dọ̀ sàárè ni wọ̀sàmánú. والزمان بساك كفيل. ìmọ̀ fẹ́ lò ní pé màmá máa ka. وما طال عمرك في الحياة. máa tọ́lá òmùrúkà في الحياة. dáàmì láti lè kó kùtù. فإنك بالتراب غدا نزيل. في التراب غدا نزيل. nítorí àkókò àwọn èèyàn ti ṣe wá sí kò tún sọ́wọ́ sí kan mọ́ àmọ́ nígbà tó jẹ́ àwọn elétò ni etí máa kàn fẹ́ wí yí pé àkíkà tí ń bẹ níbi ikú pàápàá tí ń bẹ níbi àkíkà tí ń bẹ níbi ikú àwọn afáwòye sí pé táwọn èèyàn fúra mà nígbà wọn ò lé lẹ̀ wọ́n ní àkíkà tí ń bẹ níbi ikú ń lọ bíi mẹ́fà mẹ́fà ní sọ̀rọ̀ lílé kí n tó gbé máa kì í lẹ̀. àkọ́kọ́ ń bẹ̀ mẹ́fà ni kí n tó sọ̀rọ̀ lélẹ́ mẹ́fẹ̀ẹ̀fà fàǹdọ̀fẹ̀lẹ́ ẹ̀kọ́ kámẹ́rà mú mi. Bismillah. alákọ̀ọ́kọ́. Kullu shay'in lahu bidayatun. àkọ́kọ́ ni pé ìdíje nínú kú ni pé kullu shay'in lahu bidaya. gbogbo kẹ pátápátá lórí bìrẹ̀. Fala budda lahu min nihayatin. níbìrẹ̀ yóò ní parí. ìpìlẹ̀ tó gbọ̀ngàn níbìrẹ̀ tó bá ti níbìrẹ̀ á ní parí ló mọ́tòun àkọ́kọ́ ntọ́nà kọ́kọ́ sọ fún ànẹ́bí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀pẹ̀ tọ́nà fẹ́ bá ànẹ́bí sọ̀rọ̀ ó pìpì àrẹ̀ lọ́sí ayé àlùkùránì
Bisakumullah. Súnmọ́ àyà 30. Innaka mayyitun wa innahum mayyituna thumma innakum yawmal qiyamati inda rabbikum takhtasimun. Ó ní Innaka mayyitun. innaka mayyitun. Wa innahum mayyitun. Àwọn tí wọ́n wà lóbẹ̀ wọ́n wá ṣiṣẹ́. Tí ànábì ti lò kú ni tọ́lọ̀ ń lo innaka mayyitun fún. Òkú là ń lò yìí ń fún. Ní sẹ̀mí lọ́wọ́. Ìyàtọ̀ ń gẹ́ ní ti tasdid. Wọ́n ní ta'fif. Bita'fif. Wọ́n ní tasdid. Mẹ́tù. Bita'fif. Mayitu bitasdid. Mayitu wọ́n lò fún òkú ni. Kí ló dé tọ́lọ̀ ń lọ òkú fáláyé? Òkú nílò fún ànábì innaka. Innaka mayyitun wa innahum mayyitun. Nígbà yóò kú. Àtẹ̀tọ́jú ó lò fún ní pé tẹ̀mọ́t làbúdà bó o bá ti ń ta èyí tó kó sì lè dùn tó. Lábùdá làwọn mi ní àyàtì. Lábùdá làwọn mi ní àyàtì. Gbogbo tó bá ní bẹ̀rẹ̀ yóò ní parí àkọ́kọ́ nù. Al-haqiqatu thaniya. Pàápàá ti bẹ ẹnu kú ẹlẹ́ẹ̀kejì pàápàá ti bẹ nínú kú. Kayfa takunu halatul insani yawmal wafati. Ẹlẹ́ẹ̀kejì ni pé báwo ni ṣe tí ẹ̀ka ti fẹ́ wà nípa ọba fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìjọ tẹ̀lé bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo tó bá kú ìkì lára rẹ̀ lọ́wọ́ náà. Láyé ìjọ òṣìṣẹ́ máa yóò ní kó yí. Ojú tí òní náà máa yóò ní orí náà. Ẹnu rẹ̀ ló lọ sọ̀rọ̀. Àlàáfíà ló lọ tára rẹ̀ kọ́ ọmọ yìí pé ọ̀ràn dé. Kayfa takunu halatul insani yawmal wafati wa fi halatir ridha am halatil karihi am halatil karihi. Ìjọ ọ̀padà má fúnjọ́ tó lọ́dọ̀ ọlọ́mọ ọba ni ìṣesí wo lọ fẹ́ wájọ náà halatul ridha ìṣe títí tó yọ máa dùn ní àbí halatul karihi àti ṣètì tó ọkọ̀ tó ní fẹ́ lọ. Tọ́lá ti bá ti dọ̀hún gbogbo nǹkan lọ́wọ́ kà fákà sàfùnà ákàdé tọ̀. لقد كنت في قبلة من هذا فكسبنا كنت ولك فبصرك اليوم حديد. Ọ̀yọ́ àkíkẹ́lẹ́ kejì ni ọ́ àkíkẹ́lẹ́ kẹta. الحقيقة الثالثة. ẹlẹ́kẹta. الموت ليس نهاية المطاف. Ọ̀yọ́ kọ́ ọmọ yìí pé kú. Lẹ́sà. Ní àyàtò ni màá tọ̀ ọ̀fì. Ikú ẹ̀ ṣe yí pé the end. Nígbà tá a bá ti kú, ọ̀tánu. Bá a bá ti kú, a wà á ṣe ní gbogbo wàhálà yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wàlá àná ìsà méjìlá tòlùkìlá. لكان الموت راحة كل حي ولكننا إذا متنا بئسنا ونسأل بعد ساعة كل شيء. Sẹ́yìn náà ní nípa àgbà bá ti kú wọ́n ìwà nù ni. لكان الموت راحة كل حي. Ikú ọ̀bá jẹ́ sinmi fẹ́mi àti ẹ̀. ولكننا إذا متنا بئسنا Àbájá bá ti kú òkè wa dìde. ونسأل بعد ساعة كل Wọ́n mọ̀ wá bí شيء. wá ní kí ni nípa nǹkan kọ̀ọ̀kan. Báwo la ṣe gbé ilé ayé ṣe sí? Mo ti lọ́pọ̀lọpọ̀ wá sí pé ìtò burú ju kú lọ wà. Ìtò burú ju kú lọ òun ọjọ́ méjìlé yóò wèrè pass. Ìjọ tí wọ́n fẹ́ gbé ẹnì kọ̀ọ̀kan wá dìde tí wọ́n máa wá bí wá léèrè báwo la ṣe ṣe é sí báwo ló sì ṣiṣẹ́ tó lọ lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ àti mo ti ṣe ìgbé yẹn wọ́n fà tó pé yóò wèrè pass. Ọjọ́ méjìlé yìí ọ̀dà mú àwọn èèyàn àwọn mùlídìn ọ̀dà mú wọn àwọn àdìkàfírún ọ̀dà mú wọn àdìmùmínún ọ̀dà mú wọn àyàmìyàwó ọ̀dà mú wọn. Ìgbé yẹn wèrè pass ìdí ẹ̀fẹ́ dèbè tá a bá kú àwọn ìpínlẹ̀ ìdí náà ní ìbéèrè tá a bá kú kò sí. إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر. Ìgbà nípa wa àwọn múlìdí náà jẹ́ ọ̀gọ́rọ̀ ọ̀gá gbọ́ àwọn àdìkàfírún náà àwọn tó ẹgbẹ́ sọ́ọ̀tù ìyàsí kíkí wí. Àwọn náà gbà nígbọ́dọ̀ ọkùn bẹ àwọn tó wá jẹ́ àwọn àdìmúmìnú náà àwọn náà àrùnìyáwù àwọn afẹ́ àbọ̀dàmú wọn. Ọ̀dàmú àrùnìyáwù ìdààmú ọ̀dàmú àrùnìyáwù yìí pé ọ̀kàlẹ̀ sí. الذي مر على قرية وهي خاوية على عروشها. Àrùnìyáwù wọn ni lọ ọba lórí ìlú tọ́lọ̀ ti sọ́dá oró.
bàtọ́ Kọ́lá náà yóò lè hábì ńlá òbá dàmọ́ òtí à. bí mo bá ti dáwọ́ yìí ká lọ́wọ́ mo bẹ̀ wọ́n dé sọ̀rọ̀ nù. Màmá tàwọn lọ́wọ́ mi àtàmì tó má bá bá àwọn wọn. náà ìyàwó kú síbẹ̀ ń lọ́gọ́rùn ọdún bàtọ́ lọ́gọ́rùn ọdún ọlọ́ba gbá ìyàwó gbèdìde. Kọ́lá kẹ́mìlà bísítà. ọlọ́ náà ìyàwó gbà wọlò. Kọ́lá kẹ́bísù ìyàwó mọ́ ni àwọn àtọ̀ yàwó ọlọ́ mi. náà mo dé bí àbíkíntẹ̀ sọ pé jàjà náà. Kọ́lá bàlá bísítà mi àtàmì. ọlọ́ lọ́gọ́rùn ọdún ló ti lélẹ̀ ń tó ti kú síbẹ̀. Fàǹsù ìrìnà àtàmì kàwọ́ ṣẹ́bí kẹlẹ́ mi yàtọ̀ sàndá. ọlọ́ náà ìyàwó lọ owó oúnjẹ tó gbélé bí. lọ́wọ́ lọ́wọ́ gbélé bí láti ẹ̀ta sánà láti ẹ̀ta káyà rò ó rí pé kò chéǹjì nínú agbára ìjọ ọlọ́wọ́ bá ní. Wọ́n tó ìrìnà ìmọ̀ ìkà wọ́n ní ẹbí ẹlẹ́kà ayàtà ní nàásì wọ́n sọ ilẹ̀ ìsọ́mí kẹfàánù ṣíṣù ọlọ́ ní lọ́wọ́ àwọn àkúrẹ́ rẹ̀ tó gbélé bí wọ́n ti kẹ́ fún ojú aláwọ̀ bá ní wọ́n dẹ́ra bó o. tó ń bàlẹ̀ kì í súra lẹ́mọ́. wọ́n ti dẹ́ra bó tí wọ́n yà ló má dàmú mi. Ọ̀làmọ́ bàbá yà lálà wù kọ́lá àlámọ́ ọlọ́bì àníyàwó wá mà tàwọn mú mi nìyẹn ọwọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ lọ́tún ẹ̀ kó tún dà ọ̀dà mú wa ọjọ́ pé ní ojú ó kàdùkú lọ ìkọ́dà àwọn lọ sọ́dà lẹ́nu ìgbà yìí bàbá tí sọ yí pé. wà ibi kọ́lá ibi ayé wọ́n bí ayé ni kẹ́kẹ́ tó yẹ lọ́bẹ̀. olùwàdàn òkú ló ti kú sọ́ọ̀sì yìí. kọ́lá ọ̀là mú tù mí. ọ̀là ní Ibrahim àtọ̀ ọ̀bá gbà ní bọ́ ní. kọ́lá bàlá wàlá kí ni ẹ ti máa yí lọ́kọ̀ bí. kọ́lá bá kú sí ọba àtẹ̀mí lẹ́tọ́ yìí. ọ̀rọ̀ ní Ibrahim àmẹ́yẹ mẹ́rin àmẹ́yẹ mẹ́rin ẹni oríṣiríṣi ẹni tó bá wọ̀ ní owó wá gbọ́ àmẹ́rẹ̀ ní gún wọn. Ọ̀sùn ìlú ní ilé ẹgbẹ́ tó máa di ẹni aláàbọ̀lì jẹ́wà ní mílíọ̀nù lè jú sí ọ̀la ní ọ̀wá kún wọn tá wá pín wọn sílẹ̀ ní lédè òkè kó kún wọn sọ́tọ̀ọ̀tọ̀. tó máa di rúurún náà fi lọ́kà sàkáyà. wọ́n sàn ní kó wá pe àwọn ẹyẹ ẹ̀nì pé wọ́n fún ara rẹ ní kó pa àwọn ẹyẹ ẹ̀nì. ìyá ti iná kàsáyà. ọ̀la sọ pé yá tí náà kàtẹ́ra ni torí ẹ̀yẹ eré ẹ̀yẹ wọn fò ní. àmọ́ tó bá ní tẹ́ra ó ti di dá òjò ọ̀dà ọmọdé ọlọ́run yá ti náà kàsáyà ó ní wọ́n lọ gbẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ kan tí wọ́n mọ̀ wá bọ̀. wọ́n dà mọ́ aná lọ àti sódẹ̀ àkì. nínú àwọn àlọ́dọ̀ ìdún wọ́n lọ́dọ̀ mú mi wọ́n lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́gbẹ̀ wọn kódà wọ́n lọ́dọ̀ ẹlẹ́fin rẹ̀ fún yígbé 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 ọwọ́ mọ́tò kílù máa ń wá torí ìgbé dìde ọwọ́ sọ yígbé. dáadí kẹ́mi ẹ̀lọ́wọ́ àwọn àkù. ọlọ́run máa sọ sọ́ọ̀tì rẹ̀ ìbò tó rò ìbò sí dáadáa ó ní kẹfẹ́ àkàtà àti ọ̀gbọ̀n àkù ọlọ́run ló tọ́ ni. wàá nà wúyú ní lọ́tẹ́. dáadí kàbí ànàlá tòkìlù àkọ́kọ́. wàá nà wúyú ní lọ́tẹ́. tòkìlù ẹlẹ́kẹ̀jì. وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يسر ما في القبور. ìbásù ipe ẹlẹ́kẹ̀ẹ́ta márùn-ún kíkà torí àsìkò lóríkà mẹ́ta kọ́ ipe kọ́ ọmọ àkíkà ti bẹnu kú ni pé ikú wọ́n ṣe gbẹ̀yìn ó tún kù ìjọba àdàmú mi. Al-Haqiqatu Rabi'a. àkíkọ́ ẹlẹ́kẹ̀ẹ́rin. Àbísọ̀kùnrin lọ́mọ ìyẹn àbárò bá dàlú wà fáàtì. kí ni máyà àṣàrò bá dàlú wà fáàtì. kí ló fẹ́ sílẹ̀ tó bá mú jáde. àbíyí akíkọ̀tún láyò bá lùbí akẹ́fìrún minan nasi. ebe kí ni àṣàrò bá dàlú wà fáàtì. erépa àwọn lọ fẹ́ fi sílẹ̀ ìgbà tí ọba kú tán èrè adìẹ. àbíyí wọ́n fi yẹ ọ̀kẹ́ pé ọkàn wáyé bí èdè tó kọjá lórí àpáta tí ò ní bá wọ́n ní asanu basari àgbàfà wọ́n lọ bá asanu basari wọ́n ní asanu basari èsè tí sùúrù rẹ̀ pọ̀ tó yìí ọ̀dẹ̀ ẹ̀ka ayé fún wọn nání ayé asanu basari ní tí ó lówó lè nání ayé ìka mẹ́rin náà ni ó ní ìka mẹ́rin ní dààmú wọn àkọ́kọ́ ń bẹ̀. àlèmùtò àgbà wáyé láyé kún mú bí kéèyí bọ́sàgà rẹ̀ tó dé. ó ní wọn máa pé iṣẹ́ mi ẹlòmíì ò lè ṣe iṣẹ́ tó ojúṣe mi kò sáré mi tó ọjà fèsì ẹ̀ ó lè rí. àlèmùtò àgbà bìsìkì láyé sí ẹbí ìlà kéèyí bọ́sàgà náà tún kọ̀ níbí. wọ́n máa bá ní kí mi tọ́lọ̀ kọ
ọmọ mi ìpínlẹ̀ látòjọ ẹrù ní òòlì gbá ọjọ́ kí n fọkàn balẹ̀ kí n rẹ́sì kọjá ìjà afárá mi. ìdàgbà nínú ọlọ́run ó bẹ̀rẹ̀ sí bàlá tán dá títí tán fi ṣàṣeyọrí lọ́dọ̀ àfà tó kọ́ wọn ní kéwò Mọ̀lánà Ṣàbùráìmí bàbá wa jùlọ olópin ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ ló tún pé wọ́n wá lu èkó lọ́dọ̀ sí Mùsítà Fá o bàbá wa Zògo ló lò. Bàbá nídàrú ní sọ́lá alátọ̀dá tó kẹ́wọ̀n lọ́dọ̀ Mọ̀lánà sí Zògolólò ìyẹn bàbá ní sọ́lá ìfẹ́ tọ̀tọ̀dá ní sẹ́sìn ìtẹ̀síwájú ìmọ̀ bá dé wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ ní kéwòn wọ́n dá ilé ẹ̀kọ́ kalẹ̀ ìyẹn dàrú ní kí n mọ́ o lórí ilé nílùú Agége lórí ilé nílùú Agége ní 1980 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n tún sún síwájú wọ́n sí ìlú Àbọ̀rú ní 1986 Alábẹ̀dé nílùú Àbọ̀rú ìyẹn níyànà ìpàjà o ìgbà tó di 1990 wọ́n kọ́ lè ké wá sí ìlú Àbọ̀rú torí ọ̀pọ̀ wàhálà kí tẹ̀síwájú lè bá wọn káàyè tún lè gbà wọ́n sí o láti máa kọ́ ọmọ ní kéwú gbogbo bá ṣe ń kọ́ ọmọ ní kéwú lọ́tún sí bàbá ní sọ̀dọ̀ bàbá wa Zògolólò bàbá ò torí tara wọn kọ́ fi ṣe afá wọn sílẹ̀ o títí tó fi gbà yọ̀ǹda o tí wọ́n ṣàṣeyọrí tó gbé o lọ́dọ̀ àfá wọn ìgbà tó di 2016 ìgbà tó di 2016 látara ọ̀pọ̀ wàhálà ìgbìtẹ́sìn Ọlọ́run mi o àti ìkọ́mọ ní kéwò náà bá fi wọ́n jẹ mú fútí gbogbo Àlímọ̀ṣọ́ lápapọ̀ ìyẹn nílùú Èkó ń bí o lálátọ̀dá bá di mú fútí lálátọ̀dá bá di mú fútí o lásì ń tọrọ ìyọ́nú lásì ń tọrọ ìkẹ́ fẹ́ni tó fi gbogbo ayé rẹ̀ o ṣe pépé sẹ́sìn Ọlọ́run mi àti iṣẹ́ ìkọ́mọ ní kéwù ìjà ìṣe ní ìwàrà àwọn máa rọ bàdà ọlọ́mbà wa kẹ́ o ìwàrà báwa kẹ́ alátọ̀ṣẹ́ o ìdírísà ìbùnú àtòlẹ́ àṣẹ alátọ̀dá àlèmọ́fùtì ìjà ìṣe ìdílé wa. lóde ní Ọlọ́run jọ̀wọ́ má fi lé àtàndálẹ̀ o. àdáni wáyé ọmọ dalẹ̀ àtàndárùn o. torí wọ́n la ní àwọn ọmọ lẹ́nìkan ìyàwó ń ké làwọn ọmọ ń ké o gbogbo jọmọ ń ké lọmọ ń ké lápapọ̀ ìwọ nìkan la ní àwọn ọmọ lẹ́nìkan o wọ́n dalé àtàndárú o mọ́ fara ní wá o ìjà Muhammadu Rasulullah o àtàndá bàbá Khalifa Abdul Fatai o bàbá Saida Rashida o bàbá Muhyiddin Kishki bàbá Zainul Abidin bàbá Abdul Aziz bàbá Safiyullah bàbá Murtada bàbá Umu Ani o bàbá Hamdallah bàbá Rabia bàbá Mustafa o Mọ̀lánà Ìdírísà bàmí alátọ̀ndá o bàmí Àlímọ́fùtì o kọ́ lọ́ba nìkẹ́ ló tún jẹ́ ní yáwọlé ọ̀rọ̀ bá ní Ṣẹ́yìnrò Ìdírísà Àlímọ́fùtì yá Sọ́fíà ọ̀rọ̀ bá ní Ṣẹ́yìnrò Ìdírísà Àlímọ́fùtì olùwọ́n tó lè sí bàmí alátọ̀ndá o Àlímọ́fùtì olè Ọlọ́run mi tó fara pamọ́ Àlímọ́fùtì ayọ̀ Ọlọ́run mi tó fara pamọ́ Àlímọ́fùtì adákẹ́ jẹ́jẹ́ fọlọ́run lórí ilẹ̀ Àlímọ́fùtì olùpẹ̀pẹ̀ sẹ́sì Ọlọ́run lórí ilẹ̀ Àlímọ́fùtì bàbá àkọ́mọ ní kéwù Ọlọ́run lórí ilẹ̀ Àlímọ́fùtì àdúgbò mọ̀sùnkúmọ́ Ọlọ́run bẹ̀ lẹ́yìn ẹ̀ o Àlímọ́fùtì àyíká ẹ̀ má ṣe bẹ̀rù Ọlọ́run.
ọmọ kan bí 1 million ìmọ̀lẹ̀ rẹ̀ kárí ayé ọmọ kan bí 1 billion ìmọ̀lẹ̀ rẹ̀ kárí ayé èmi rọ inú sákìrì ọmọ jẹ́ àlè lálù èmi rọ inú sákìrì ọmọ jẹ́ àlè lálù mo bá yín kẹ́dùn ọlọ́run àdúró tì yín gbogbo sákìrù lápapọ̀ alásìkò kárí àgbáyé à ń bá yín kẹ́dùn ọlọ́run àdúró tì yín gbogbo olórí ẹ̀sìn lápapọ̀ ọmọ kéwù àgbáyé àwọn àbá àgbáyé gbogbo nípa ìka o wọ́n kì í ẹ̀kún ara fẹ́ràn o bàbá yín tún lọ sọ́run mọ̀lánà ṣéwì kìrìsà ìbùnú rọ̀ òfun ìbùnú àṣìṣì ìbùnú ìké o